orúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ó ní Yusuf Muhammed Bashir bàbá Mufida ni mò ń jẹ́ lọ́tù ló sì alága sábó ń pè mí tí kò yàn mọ̀ sí àfa Tógò. So owó wa tèmi ó lọ báyìí pé kò sígbà tí a dáṣọ tí a kò rí ilẹ̀ fi wọ́, kò sígbà tí a dáṣọ tí a kò rí ilẹ̀ fi wọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé kò sígbà tí ọlá dọ́yàn lọ́wọ́, kò sígbà, gbogbo nǹkan ló ní ìgbà, ló ní tẹ́ẹ̀mù, kò sígbà tí àsìkò èèyàn ti tó téèyàn ò ní rí ohun rẹ̀ fi ṣe táyé máa rí tó máa ṣe ṣé lágbájá ló ṣe báyìí. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Kò sígbà tí a dáṣọ tí a kò rí ilẹ̀ fi wọ́. Lénìí ọ̀dọ̀ Ayédáadé la wà. Ayédáadé Alhaji Adébọ̀wálé Débọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Ayédáadé tí wọ́n jẹ́ former chairman of Alápàtà Odò Ẹran Láfínwá. So ọ̀dọ̀ wọn la wà yìí pẹ̀lú àwọn èèyàn ṣe ń parọ́ nǹkan lé àsìkò tí inú àsìkò ìjà báni ilé wọn la wà yìí. Ilé wọn la wà yìí ní gangan tó jẹ́ Sunday ní déètì iná 28 of September èní gangan ló ń ṣílé táwa bẹ́ẹ̀ gangan la wà báyìí. So tó túmọ̀ sí pé bó bá ṣe wù kí nǹkan rí ẹni tó fẹ́ Ọlọ́run fẹ́ ṣòro fún á ṣe fún. Àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé wọ́n ní tí a bá gún iyán nínú ewé tí a sì se ọbẹ̀ nínú epo ìpà ẹni tó máa yó á yó. Tí a bá gún iyán nínú ewé tí a sì ọbẹ̀ nínú epo ìpà ẹni tó bá máa yó á ṣe kí ni á yó. Ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí Ọlọ́run fẹ́ ṣòro fún bó ṣe wù kí nǹkan rí, bó ṣe wù kí nǹkan le tó á rí tiẹ̀ ṣe. Ayédáadé la wá ṣàjọyọ̀ fún yìí. Ọlọ́run wọ alábẹ́ gbogbo àwọn kankan gbogbo àtàkù tá ti ń retí irú eré báyìí kọ́ ló ń ṣe fún wa. Ẹni tó retí ọmọ dùnú ní kọ́ ló ń ṣe fún. Ẹni tó fẹ́ kọ́lé ilé ayọ̀ ní kọ́ ló ń kọ́ fún. Ẹni tó fẹ́ ra mọ́tò kọ́ ló ń ra mọ́tò ayọ̀ fún. Ẹni tó fẹ́ fẹ́ yàwó tó fẹ́ náya ká ayọ̀ ní kọ́ ló ń ṣe fún wa. Ìtó tí wàá jù ń bẹ̀ ó náà ní oore ẹ̀sìn kọ́ ló ń fún alẹ́ sìn. Bí pé bó ṣe wù kí a ní nǹkan tó láyé a ṣe máa padà fi ayé ilẹ̀ tá ń lọ sí àlìkíámà tó yẹ pé nǹkan ayé yìí ò ní wúlò fún àfi ti àlìkíámà. Ẹ̀sìn tá a máa fi ní àlìkíámà yẹn kọ́ ló ń jogún yẹn náà fún wa. Ọ̀là láhàólà ọ̀là kùwátá ìlà bílà ìlà ìlà zim. Ayédáadé.